lórí ọ̀rọ̀ tí a ń bá bọ̀, kí ni ojúṣe ìyàwó gangan lára ọkọ? ọ̀rọ̀ Kùránì náà ni bó ṣe jẹ́ pé Kùránì là á fi ń ṣe evidence, torí ọ̀rọ̀ Ọlọ́run ni òfin Ọlọ́run, gbogbo nǹkan ló bá wọn. ọ̀rọ̀ Kùránì la wá padà sí wípé kí ni òfin, kí ni ẹ̀fin tọ́lọ́run so obìnrin lórí ọkọ, kí lẹ̀ tọ́. فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. Ọlọ́run ní tí obìnrin tó bá rí ọkọ fẹ́, ọkọ náà ń tọ́jú ẹ, ń fún ẹ láṣọ, ó gbé mọ́tò sí ẹ nídìí, ó ń ṣe gbogbo ẹ̀tọ́ fún ẹ, ìwọ obìnrin bẹ́ẹ̀ ọkùnrin ti ṣẹ̀tọ́, ìwọ náà wá gbọ́dọ̀ dá ẹ̀tọ́ padà fẹ́ni tí ń ṣọkọ lé ẹ. fọsọlẹ̀ àtùn, Ọlọ́run ní ìwọ náà jóbìnrin rẹ o. kí lèyàn fi ń jẹ́ obìnrin rẹ? òun ni pé obìnrin ò gbọ́dọ̀ ya ẹlẹ́jọ́kẹ́jọ́, torí tóbìnrin bá ti lè ya ẹlẹ́jọ́ jù ládùúgbò, yóò máa ba inú ọkọ rẹ̀, yóò máa gbọ́ ọkọ mi jẹ́ ni kí lábẹ́já tó fẹ́ tì í fún. فالصالحات قانتات. Ọlọ́run ní obìnrin bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ni re, nínú ẹni re ni pé tóbìnrin gbọ́dọ̀ jẹ́ ni pé obìnrin ò gbọ́dọ̀ máa kó ọ̀rẹ́ burúkú, ohun tí ń jẹ́ ni re nìyẹn. Bóbìnrin bá ti ń kọ́ ọ̀rẹ́ burúkú wọnú ilé, inú ọkọ tí ń ṣètò ẹ̀ pé kí lábẹ́já fẹ́ tì í fún, ṣírò àwọn ọ̀rẹ́ tó yẹ kó máa bá nìyẹn lé yìí. فالصالحات قانتات. bẹ́ẹ̀ ni akọ̀nìtàtù, Ọlọ́run ní kírú obìnrin bẹ́ẹ̀ kó máa wá fi gbogbo nǹkan kó máa fi sí ìbẹ̀rù Ọlọ́run sí, nínú kójúbìnrin ojóbìnrin re àti kó jẹ́ má jẹ́ kó máa lo ìbẹ̀rù Ọlọ́run pẹ̀lú ẹ̀. òun náà ni pé gbogbo ibi tọ́kọ bá ní má dé kò gbọdọ̀ débẹ̀. ìyàwó mi, ìfẹ́ kó máa dé apátímẹ́ǹtì tí lẹ́lẹ́kejì wa sì gbà pé àṣẹ ọkọ ẹ̀, obìnrin re nìyẹn, ìpáyà Ọlọ́run nìyẹn. حافظات للغيب بما حفظ الله. Ọlọ́run ti wá mọ ohun tí ó jẹ́ ìbànújẹ́ fọ́kùnrin, Ọlọ́run ti mọ̀. òun lọ́run wá fi kìlọ̀ fẹ́yìn obìnrin níbi pé inú ẹ̀tọ́ tẹ́tù ṣe fún yà ọkọ yín, òun náà ni pé ẹ gbọ́dọ̀ ṣọ́ abẹ́ yín gẹ́gẹ́ bí mi Ọlọ́run bá ṣe ṣọ́. ẹ gbọ́dọ̀ ṣọ́ fún ọkọ yín, ẹ gbọ́dọ̀ yọ oníṣìnà. حافظات للغيب بما حفظ الله. Ọlọ́run ní má ya oníṣìnà, má ya lágbèrè, má jẹ kọ́kọ́ máa rìgírẹ́tì pé kí ẹdún náà kí lábọ́já fẹ́ ti ń ṣe fún, pẹ̀lú gbogbo bí mo ṣe dá lọ́lá tó, ìjọ yẹ kó tún máa fi ọ̀bẹ ẹ̀yìn jẹ mí níṣu. Ọlọ́run ní má ṣerú ẹ̀. حافظات للغيب بما حفظ الله. tó bá ọkùnrin, ìwúrí ni fóbìnrin lọ́dọ̀ ọkọ ẹ̀. ọdún kẹni lọ, ọdún kejì lọ, ọdún kẹta lọ, ó wá di 10 years anniversary, ìyàwó wa ń sọ fọ́kọ ẹ̀ pé ọkọ mi, látọdún kẹwàá tí mo ti fẹ́ kò sí ohun tí ìrìn fi búra ẹ̀ wípé ọkùnrin kan kò sí mi láṣọ wò látìgbà tí mo ti fẹ́ wọlé. ọkùnrin ó sì máa wò pé inú ọkùnrin ó sì máa lẹ́sẹ̀kẹsẹ̀ pé èmi náà aṣọ náà ṣorí báyìí fún mi. حافظات للغيب بما حفظ الله. tọ́lọ́lọ́hún mọ̀ pé egbò ọkàn ní fáwọn ọkùnrin ká gbọ́ pé ìyàwó wa ń ṣe ṣìnà, ká gbọ́ pé ẹni tí ò tó wa ó ń bá ìyàwó wa sùn, kódà ẹni tó jù wá lọ́ọ́ bá a lú gan tó bá bá ìyàwó wa sùn wàhálà ni. حافظات للغيب بما حفظ الله. Ọlọ́run ní ẹ̀tọ́ ni ẹ̀yin obìnrin, ẹ ṣọ́ ẹ̀tọ́ ọkọ yín, ẹ ṣọ́ dáadáa. tẹ́ ẹ bá ti ṣe léyìí, kí ni ń bẹ nínú pé ilé dàrú? kò sí ohun tí ń jọ. Ọlọ́run dá lẹ́nu kankan wá rò ó. gbogbo ilé tí ń dà lásìkò tá a wà yìí, Ọlọ́run omi ìtura, Ọlọ́run bá wa dá sínú ilé bẹ́ẹ̀. arísìkí ní ń da ìgbéyàwó yẹn rú ni, àìnífọ̀kànbalẹ̀ ní, ìdààmú ọkàn ní, gbogbo ọ̀nà yìí yòówù tí bá ń gbà tínúlé ẹnìkan, tínúlé ọ̀pọ̀lọpọ̀ marriage tí fi ń dàrú lé ní, Ọlọ́run bá wa tó tó. subhana rabbika rabbil izzati amma yasifun, wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.